tí olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìyẹn ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà tó sọ ní ọjọ́rú tí í ṣe ọjọ́ Wednesday ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹsàn-án tá a wà yìí ìyẹn the 25th of September 2024 ó mà ti di ariwo ńlá pẹ̀lú bí Báyọ̀ Ọ̀nànúgà ṣe sọ̀rọ̀ lórúkọ ààrẹ Tinubu pé pẹ̀lú gbogbo bí ọ̀wọ́n gógó epo ṣe gba Nàìjíríà tó epo ti lọ sókè tó ń fa ìnira ó ní kò sí nǹkan tó kan Tinubu àtijọba ẹ̀ o nítorí pé àwọn ti yọwọ́ kúrò lórí ọ̀rọ̀ epo pátápátá. Ẹ rántí pé níṣe ni ilé epo ọkùnrin tó lówó jù ní gbogbo ilẹ̀ adúláwọ̀ àti Nàìjíríà Alhaji Aliko Dangote àti àjọ tó ń rí sọ̀rọ̀ epo rọ̀bì nílẹ̀ yìí NNPC Limited níṣe làwọn méjèèjì náà máa ń bára wọn jà tí Dangote ń sọ pé ìjọba Nàìjíríà nípasẹ̀ NNPC Limited ń gbógun tòun tó sì jẹ́ pé ilé ìfọpo Dangote tí ọ̀pọ̀ mẹ̀kúnnù fìrètí sí pé bí epo pẹntiróòlù bá ti ń jáde lẹ́yìn ọ̀dọ̀ ẹ̀ yóò dín owó epo pẹntiróòlù kù kó máa dín owó pẹntiróòlù kù ó tó sì jẹ́ pé owó epo sì wọ́n èyí tó ń fa ìnira káàkiri orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí Báyọ̀ Ọ̀nànúgà àti àwọn ikọ̀ ọ̀rọ̀ tó ń rí sọ́rọ̀ ìròyìn ààrẹ Bọ́lá Tinubu tó ń ṣèfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn ìyún press briefing ní ilé ìjọba l'Àbújá tó ń pè ní State House tàbí Aso Villa lọ́jọ́rú ìyẹn ọjọ́ Wednesday ọ̀sẹ̀ yìí ni wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ owó epo tó wọ́n àti nǹkan tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó yẹ kó ṣe sí i. Àsìkò náà ni Báyọ̀ Ọ̀nànúgà ló sọ pé gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ láàrin Dangote àti àjọ NNPC Limited oníwàhálà ayé tiwọn nìyẹn kò kan Tinubu àtijọba ẹ̀ ó nítorí pé ayé fuel deregulation èèyàn pé àwọn ti yọ owó àwọn ti yọ subsidy ọ̀yọ́wọ́ yẹsẹ̀ kúrò lọ́rọ̀ epo Nàìjíríà làwọn wà báyìí ó ní kò sí tó kan ìjọba Nàìjíríà nípa ayé tán tepo mọ́ ó nítorí pé ilé ìfọpo Dangote aládàáni ní tó bá wù ní yóò ta epo ẹ̀ bẹ́ẹ̀ ni àjọ NNPC Limited oníjọba ti tà náà wọ́n ti fẹ́ẹ̀ di ti aládàáni pátápátá díẹ̀ báyìí ló kù tó sì ní bí ẹnikẹ́ni bá rò pé owó epo Dangote ó ti wọ́n jù wọ́n lè lọ́ọ́ máa kó epo wọlé lókè òkun kán tà á ní etí ò pé wọn ṣùgbọ́n tán ni pé Tinubu yóò wá dá sí i tàbí sọ̀n tó iye tí owó epo bẹntiróòlù lítà kan yóò jẹ́ oníkòsí tó jọ ayé ìgbà kan ni. Ọ̀rọ̀ tí Báyọ̀ Ọ̀nànúgà máa sọ̀rọ̀ tinú fi bí àwọn èèyàn tí ọ̀rọ̀ máa di wàhálà rántó tó di ìbínú táwọn èèyàn bá fa wàhálà ìpè báwo ni yóò ṣe máa sọ pé Tinubu ò ní dá sọ̀rọ̀ owó epo mọ́ wọn ní ṣèbọn mọ̀ pé ọ̀rọ̀ epo bẹntiróòlù ló gbé Nàìjíríà àti ọrọ̀ ajé wọn dúró wọn níbi Tinubu bá wá ń wòran tó epo kan lọ sókè wọn ní sọfẹ́ kó ìnira bá àwọn èèyàn wọn fẹ́ báyé wọn jẹ́ ni tó sì jẹ́ kó dì í mọ̀ pé ọ̀rọ̀ tí Báyọ̀ Ọ̀nànúgà sọ náà ọ̀rọ̀ tí ò bójúmu ni kódà ọ̀rọ̀ burúkú àti ìpè náà ránṣẹ́ sí bàbá náà ṣùgbọ́n tó jẹ́ pé ìpàkọ́ ògbọ́sùn tí orí ẹlẹ́gàn ló dàrú ìní Báyọ̀ Ọ̀nànúgà ló máa fi ọ̀rọ̀ náà sí nítorí pé láti ìgbà tọ́rọ̀ tó sọ ẹ ti di wàhálà tó di ariwo tó ń sọ̀rọ̀ sí kò tí ì sọ̀rọ̀ lórí ẹ̀ tàbí fèsì padà dásìkò tí a ṣàkójọpọ̀ ìròyìn yìí.